Today is supposed to be my wedding day. Yeah. What? Today. But today, whatever happens, take it easy. Relax. Today. Are you happy? Today, listen to me. Listen to me. Do you realize you're talking to your father? So what? You're talking to your father. So your what? own father. I'm not going to forgive you. I swear to God, Mom, I'm not going to forgive him. Oh, what God. kind of father are you? You're I have to take it easy. Sunday, it's all right. It's not your father's fault. Mom, he forced me to marry that girl. I never run. Today, look into my eyes and listen to me. You're talking to your father. You need to give yourself some senses. Huh? Take it easy. Today is nobody's fault. Today, take it easy. Today, take it easy. You are a man. Action boy for that matter. Well, take it easy. Life still goes on. Whatever goes up must come down. Just take it easy. Everything will be alright, eh? Sure. Take it easy, my boy. Hey, take it easy. Hey, okay, take it easy, my boy. Oh, my God. And we're not alright. Alright. But one thing to know, money, EBT, Akara 10,000, Bali Jakode. If you might explain that, Right. You know, Aborobe. Àti wípé ohun tó matter most ni wípé béèyàn bá fẹ́ ṣe ìnáwó kó make sure wípé jíjẹ mímu gbogbo ẹ̀ surplus. Tíyẹn bá di surplus àbùṣebùṣe Ọlọ́run máa fowó wọn wá. Kò sí rọ́nà kò tẹ̀sán òótọ́ ni bọ̀ tẹ wá náà dáàdì ṣé gbogbo àwọn honourables yẹn lè ti inform. Why worry, my dear? Gbogbo wọn náà ti gbọ́, gbogbo ẹni tó yẹ kó gbọ́ ti gbọ́, and I'm very sure wípé majority wọn náà ló máa turn up. Nítorí pé ẹni téèyàn bá ṣe fún, ó mọ̀ pé ó di dandan kó ṣe fún ni padà. Because ẹni téèyàn bá ṣe fún tí ó lè ṣe fún ni padà, àfi bí ṣolóore náà ń pèrè onítọ̀hún, irú wọn kì í sí ìpẹ́ tẹ̀. Àbí? Bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ ni wọ́n. Ọkọ ìyàwó ń bolo dà o. Mo ní kí n sáré lọ pín invitation fáwọn ọ̀rẹ́ mi kan ní wọ́n mi. Kí ló dé why the hurry? Ìwọ tó jẹ́ pé o mọ̀ pé o lò over 9 hours on air. Kàkà kó sí mi, o tún fẹ́ lọ máa pín invitation cards. Ìyá ọkọ, ẹ fi ọmọ yẹn sílẹ̀. Ẹ jẹ́ kó jẹ́ ayé orí ẹ̀. Ẹ jẹ́ kó rìnrìn ẹsẹ̀. Ẹ jẹ́ ó lọ ibi tó fẹ́ lọ. Leave him alone. Okay o. And ìwọ náà má pẹ̀lẹ́ o. Thank you, Dad. Mom, don't worry. I'm not going to stay long. Okay? I promise. It's all right. Take care of yourself. All right. Daddy. Yes. Ṣé ẹ gbàgbé owó tí mo béèrè lọ́wọ́ yín kí tó wá dé ṣá? Báwo ni mo ṣe ń láti gbàgbé owó yẹn? Ṣé mo lè fẹ́ jẹun nísìnyí kí n gbàgbé ọwọ́ sápò? Kò possible, mi ò gbàgbé, my dear. Okay. Thank you very much, Dad. I love you, Dad. See you, Mom. Àbíyamọ ọkùnrin. Èwo wá tún ni ọ̀rọ̀ owó tẹ tún sọ tí ẹ jẹ́ ká gbọ́n pẹ̀ yìí o. Ẹ má dá sí wọn. Márò lèmi àtọmọ mi fi yẹn ṣe. Kéde kọkùnrin kó máa wà bí ẹni pé kò bímọ láyé tó kọ́ wá. Mi ò bímọ rí láyé tí mo kọ́ wá rí. Òun ló fà á. Ẹ ṣe ẹ máa bá lọ. Kọkùnrin máa ṣe bí obìnrin máa gbọ́ mo máa ṣe. Ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ ṣe gbé gẹ́gẹ́gẹ́gẹ́ sọ́kàn rẹ̀. Èmi ò rí ọkùnrin bíi ti yín yìí rí o. Abẹ́kọ̀. Ìyá ẹ̀. Ayé ò ní pẹ̀kun. Ká jẹ́ ìta máa jẹ́ ká tó lọ. Ó tó ló pa. Ṣó mọ̀ pé ayé ò ní pẹ̀kun. Ìran kan ń lọ, ìran kan ń bọ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ó gbórin tó máa ń kọ ni. Báwo ló ṣe kọ́? Àmùtí láyé bí. Bóyá wọn kì í mú lọ́rùn àmùtí láyé bí. Bóyá wọn kì í mú lọ́rùn àmùtí. Aló máa jayé. Ẹ̀yin lẹ́mọ̀. Àwọn tó jayé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ. Ọ̀dà ilẹ̀ dángó aló máa jayé. Lórí àgbà tí ọ̀bẹ mi yìí kì nìyẹn.
wọ́n tún gbọ́kàn rí. ẹ ṣáà máa mi líkì lọ ẹ ṣáà máa ṣàkàdẹ́lì ó máa rotate lọ wẹ́rẹ́wẹ́rẹ́. àwọn ọ̀rẹ́ ti ju ohun dànù. kí ló sọ yìí ayé ìgbà kan wà tí oúnjẹ Ebenezer Obey ṣùgbọ́n láyé ìsìn ó ti di evangelist Ebenezer Obey. ibi tó ti disappoint mi nìyẹn. má jẹ́ kó disappoint ẹ̀ oníkálukú ló mọ bóun fi fẹ́ súnmọ́ lọ́hùn ó ń wá bó ṣe máa súnmọ́ lọ́hùn ni àwọn abáyẹ kò tí ì yára láti súnmọ́ lọ́hùn kọ́lọ́ bá jò late ni. èmi gbọ́n wọ́n gbà yẹn tẹ́mi bá ń jù báyìí. ọmọlára. ó ga ètò nítorí Ọlọ́run ṣé ọtí yìí wà pọ̀jù báyìí. pọ̀jù kẹ̀ ìwọ mọ̀ pé ìmúkùmú là mọ ti sàrà ni ìnákùná dẹ̀ la gbọ́dọ̀ náwó olówó tá a bá ná ní kùnàkùnà ẹ ṣe ni fún wa lọ́dọ̀ Ọlọ́run abẹ́ẹ̀kọ́. bẹ́ẹ̀ ti ń rí ẹ káre bàbá èkó. ayégun abínú síyàn ọmọlára kí ló ń ṣẹlẹ̀ ṣé tinú ẹ̀yin ti tẹ̀wọ́ lọ́wọ́ ń tì àbí báwo ni. mi ò sì gbà o àmọ́ mo ṣì wà lórí ẹ̀. ó ń pẹ́ jù ìwọ mọ̀ pé pápá báyìí là ń tẹ ewúrẹ́ tó bá fọ́ lójú inú òkùnkùn báyìí láti gbọ́dọ̀ ta pàápàá. wo ìgbéyàwó yín sì yìí kò ju 2 weeks lọ́mọ́ gba nǹkan tó máa gbà lọ́yẹ̀ ká grab níta máa grab ká fi gírí lé sí má ṣe slow. ẹ kú bàbá ẹ kú bí ọjọ́ ọkú ṣe show fún everybody ló show fún mi wípé Túndé á sanwó yẹn kó tó dọjọ́ wedding. Yes, ìyẹn ni pé ká lọ sẹ́ńpẹ́. a ní kẹ́ mẹ̀lẹ́ńbẹ̀ kẹsẹ̀ ti máa mọ́ kàn. ẹ wo ẹ jẹ́ kí mi sọ̀kan fún yín ojú ló ń kún erùpẹ̀ tó fi ń kó sójú àtọjú àti gbogbo ara báyìí erùpẹ̀ ló ní tó bá dọjọ́ kẹyìn. àti gbogbo point. àti gbogbo díndán bẹ́ẹ̀. àti gbogbo area lóye pẹ̀ ló ní. kọ́mọ jàgùdà má kánjú gbogbo tó nílé bá dá òun ló máa kó. ó lágbára. jẹ́ ká máa dami sára ńgbà náà àjọnu ní ìgò tí mò ń wò yìí kò ní gbé wa kọjá gọ́tà a kan já sínú gọ́tà adé dìde lásọ. ẹ ṣàrọra torí omi inú gọ́tà kò ń ṣe pure water o. ìbá jẹ́ bottle water. ṣọwárí tí ò yẹ ni pé ọtí ò kì í pàgò ẹni tó bá mu ọtí lọ tí ń pa bí mo ṣe wà yìí orí 9 mo wà mo lè lọ sí 24. ẹ wà alright. àṣẹ tí mo máa. gbọ́dọ̀ alájọ máa wà alright. ìwọ náà wàá wà òkè ṣótó. Olólùfẹ́ mi, olólùfẹ́ mi, olólùfẹ́ mi, dákun ó má lọ o. Olólùfẹ́ mi, olólùfẹ́ mi, olólùfẹ́ mi, dákun ó má lọ. Baby, màá tètè wá pick ẹ lọ́la. A máa lọ sọ́dọ̀ wedding planner so a máa ṣe gbogbo arrangement àwọn nǹkan tá a need. Mo ti wá no problem. What's wrong? Kí ló ṣe ẹ́? Ṣé kò yé ẹ ni? Ṣé o mọ̀ wípé ìyàwó àná tó ń bọ́kọ ẹ̀yìn òdì owó ló ń wá kún owó náà? Ọmọlára, ṣé nítorí ọ̀rọ̀ owó bísínẹ́sì yìí tá a sọ̀rọ̀ ń pa? Ọmọ náà ni. Ọmọlára, wọ́n da omi sórí gìgísẹ̀ ń ṣe àròyé sọ fún mi ibo lomi yẹn padà bọ̀ ọ̀nà. Mo ti ní kó má kánjú máa fún ẹ lówó yìí. I know you said that Túndé, but ìwọ náà ló sọ fún mi wípé wàá fún mi lówó yẹn kó tó di ọjọ́ wedding wa. Àbí bí mo dẹ̀ ṣe fẹ́ nìyẹn ṣé kí n ṣọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin ni? Tá bá ṣe wedding tó ń sìn èyí ṣe ló máa sọ mí di full time housewife. Baby, I will surprise you. Baby, don't surprise me. Just tell me when you're giving me the money. Baby, I'll give you this money before the wedding. I assure you. You promise me? Yes, I promise. All right, thank you, darling. So that's why happy, right? Yeah, you're happy. Yeah. So, Mark, be lórí aago later, okay?
Omolara. Yeah? Are you not forgetting something? What? Hello, darling. Get out! Ẹ̀mẹ́lẹ̀ ni mo ti wọ́n ni. Mo sọ fún ẹ pé mo fẹ́ rí idiot ẹni ní compound mi mọ́. Mo sọ fún ẹ pé kí ní gbé alágbáyé ò gbọdọ̀ ẹ bá gbé ẹwọ́ ní compound mi mọ́. Lara. Yes, darling. It's one thing but I'm in my own house. Baby boo, it's not like that. Obìnrin kan tó ṣẹlẹ̀ ni pé kó bá lè dáná ni mo jẹ́ láti convince ẹ̀ dáadáa ni nítorí ẹ̀ ní that was what really happened. You know you're my life, you're my love, you're my everything. Yeah. Lara. Lara, if you're not careful, I'm going to stop that business. Hey, and I mean it. Jọ̀ọ́ torí Ọlọ́run, baby boo. See, we are this close, just this close, eh? Jọ̀ọ́. Kí ló rí mú bọ̀? $100,000. Yeah. Kí ló wá sọ pa síbi? Sweetheart, ó ṣàmọ̀ wípé aago tó lo ẹyọ kan ló ń padà bọ̀ wá lo méjìlá. Ó lóun máa fún mi lówó yẹn kó tó dọjọ́ wedding. Ó ṣọ́ọ̀bù wà fún ẹ. Wo ní ti tèmi o, àánú àwọn parents tó ń dé ló kàn ṣe mí ni. Ìwọ náà wo bó ṣe náwó tó ń nọ́ra sórí wedding. Ká ní wípé idiot yẹn ti fún mi lówó yìí látọjọ́ ọjọ́ yìí. Ó mọ̀ pé wọ́n ní nígbà tí máa náwó owó tó ń ná yẹn. You know it. Lara. Yes, darling. Wàhálà àti tí wọ́n ní ẹ̀mẹ́. Baby boo boo, you're still upset. I said I'm sorry. I'm sorry. Ṣùgbọ́n má bínú. Yes, I lost you. This is authentic. Àbójúlógún padà tara rẹ̀ lọ́pọ̀ níyó. Ọlọ́run ọba òkè ló ṣe é fọkàn tán. Ọ̀rẹ́ ò ṣe finú tán, àbínibí lè dání. Elédùwà ọba òkè ló ṣe finú tán. Ọ̀rẹ́ ò ṣe finú tán, àbínibí lè dání. Ọbẹ̀ ti sọ, bàbá ẹ̀kọ́, ìyá ẹ̀kọ́. Kí ló ṣe? Ọbẹ̀ ti sọ, ọbẹ̀ ti sọ. Jẹ́ gbọ́ news. Ẹ wo, baby don rest. Yes, so. Mi ti gbọ́. Wọ́n ti gbórí wọlé. Yes, so. Túndé ti sanwó ẹ̀ sí account mi. Bàbá ẹ̀kọ́. Ó ṣẹlẹ̀ báyìí. Ọbẹ̀ ti sọ. Ó ti sọ. Láti pọ̀tù. Wọ́n adúpẹ́ pé Ọlọ́run ò tilẹ̀kùn mọ́ ọmọdé yìí kó wá fi kọ́kọ́rọ́ pamọ́. Yes, so. At last, àtúndí bọ̀bọ̀ yẹn àtúndí jòmú bí ẹyin tútù. Ó ní dandan bàbá ẹ̀kọ́. Yeah. Ṣebí iṣẹ́ ajé ló gbé wa wá bí. Yeah. Lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ bá ń gbé Èkó yá. Ó ti yá. Èkó yá. Ẹ̀yin kọ́pù ẹ máa ní sọ̀rọ̀ ni. Ṣé mọ̀ pé tí iṣu ò bá gbó iyán ò ní yá ní jíjẹ. Ẹ jẹ́ kémi wọlé ń sìn kí lọ change aṣọ mi kí wá lọ sí bank kí lọ gba owó yẹn jáde nínú account mi. Má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ má jẹ́ má ṣe yẹn wo àwa ti stand by báyìí àti wà pa ìwọ ni kó wọlé kó lọ múra àjọ máa dé báǹkì yẹn ọ̀hún náà láti máa pín sí wẹ́wẹ́. Bẹ́ẹ̀ni. Àtijọ́ ń lọ báńkì.
wọlé. Èkó for show. Kò sí ọgbọ́n ẹ̀. Lagos for action. Mo gbé ń tàn. Òkò máa jẹ́ tí. Mo náà gbé ń tàn. Ṣàkó ṣàṣà náà ló tún máa padà gbé. Ọmọ ìdá Lára bèbí ọmọ Lára. Ó ga kíákíá ni ẹ tẹ̀ ní kẹ́ dúró dè mí rárá. Dúró kẹ̀ mọ́ Lára tíyàn bá pẹ́ lórí ní eṣikéṣi ló máa kún ọkà ò gbọ́dọ̀ fún bí tá a bá dé yìí èèwọ̀. Ó ṣe wọ̀ Lára bèbí ìwọ mo fẹ́ bá sọ̀rọ̀ ikú tó ń jẹ̀pà lóko ni kòṣòro ló ń pariwo tèmi náà ṣòro lọ́dún ẹ o tàbá ríru ọjọ́ tó bá tún lérú dí ìbá ẹ̀ṣọ́ ti yẹ gbá èmi láago lọ́wọ́ kan mo ṣe kí ni mo ti ṣe gálá mo ti lé wájú ẹ ṣó ti yẹ èmi wà fún ẹ gbogbo ọjọ́ ni o tàbá wá rí wípé kò ṣe bàbá èkó ló fẹ́ fún mi gẹ́gẹ́ bí ọkọ gbogbo lẹ́fù tó bá já mi sí mo dúró sẹpẹ́ ni ṣó ti yẹ ẹnìbọ̀ tó bá gbé mi fún èmi ń ṣiṣẹ́ lọ ni torówó lèmi ń ta sí àbíbò. ọ̀rọ̀ ló sọ yẹn o ọ̀rọ̀ ló sọ yẹn ṣoré mi kò sígbà tó pè mí tí mi náà dẹ̀ lóhùn tó bá dẹ̀ pé o fẹ́ ṣe ní wọ́ọ̀kì lónìí ṣọmọ pé ológun dádúró gan lèmi fún ara mi mo bá dẹ̀ píà mí náà mi máa ṣe ológun dádúró fún ẹ confam ṣó ti yẹ ẹ sìn tó bá jẹ́ pé ẹlòmíì ló fẹ́ fún mi àti ìyàwó fine nítorí pé mo lè tún gbádùn mo fi ṣe ìyàwó mi mo tún gbádùn ẹ̀ gan bẹ́ẹ̀ síbẹ̀ ní ológun dádúró ni mí ìwọ náà má gbàgbé tá a lè sọ. Ohun máa yẹ. Ohun ò ní yẹ. Tí mi náà bá ríṣẹ́ máa pè ẹ́. Bí mi náà bá ríṣẹ́ máa pè yín náà. Tí mi náà bá ríṣẹ́ kó pè wá. Wo ẹ̀yin baddest couple wàláì mo gbádùn yín. Orí yín ti wá dàrú. Orí yín ti pọ̀ láti pọ̀ jù. Mo gbádùn yín lórí díò yìí. Ẹ má worry. Tí anything bá yọjú, màá gbá yín lágo. Tẹ́mi kọ́ bá dé kò, màá pè yín. Àwọn Lára ó dàbọ̀. Màá ṣe yín ṣe gẹ́ẹ̀tì. Ó ga bó jà lọ gan-an. Ẹ fi ṣọkan. Ó ṣàkó máa lọ. Ó ga. Tí ṣé o máa pè ní ẹnìkan ò pẹ́ṣẹ́, kémi náà wà máa lọ báyìí. Nǹkan tí mo wá ẹni tí ò lè ṣá. Ọ̀rọ̀ àbálẹ̀ ṣùgbọ́n. Àwọn parents tó ń ṣe ìgbéyàwó lè nà bèrè. Ìyàwó kò sáà ń lọ tó ń ṣe ìyàwó bíbá lónìí o. Àwọn tó ń gbé nínú apartment ìlà ìṣòro pa. Ìyá àti bàbá Èkó nìyẹn wọ́n jáde lánàá wọ́n dẹ̀ kẹ́rù díẹ̀ dání àtìgbà mi rẹ̀ tí ì rí wọn in fact kọ́kọ́rọ́ tó fi tilẹ̀kùn wọn nìyẹn lẹ́nu ẹ̀. Uncle ṣe realize nǹkan tẹ́ ẹ̀ ń sọ ṣá mo ní àwọn tó ń gbé nínú apartment yìí I mean Ṣọlá say something. Ìtumọ̀ ẹni ṣe mọ àwọn tó ń gbé mo ní mo mọ̀ wọ́n pọ́n jáde látara wọn tí ì dé ẹni ṣe mọ̀ nǹkan tí mò ń sọ. Farabalẹ̀ náà ọ̀nkọ̀ ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ọmọ wọn ọmọ Lára ń kọ́. Lady pupa yẹn wọ́n jọ lọ ni. Mo gbé. Wọ́n jọ lọ ní àtìgbà mi rẹ̀ tí ì rí wọn. Ṣọlá Ṣọlá what take it easy. Ojú mi lèmi mo ń fẹ́ sọ̀rọ̀ Ṣọlá I'm talking to you today. Go where? Jẹ́ ká máa lọ. I'm not going there today. No today mo ń fẹ́ sọ̀rọ̀ jẹ́ ká máa lọ. Yes. Túndé, take it easy. Ṣé torí pé obìnrin jí ó tẹ̀ òun ló wá fa gbogbo ohun tó kì í ṣe tẹ́lẹ̀ tó wá ń ṣe nísìn? Or what? Listen, tí obìnrin bá kọ ni obìnrin náà lè yàn fẹ́ o. Má fi ìrònú ṣe ra ẹ̀ léṣe.
Túndé, ọtí boy, but eléyìí tó mú nínú ọtí náà ti tó for now. Wọlé kò tiẹ̀ lọ shower, I mean, jẹ́ kí brain ẹ̀ kó settle. Bóyá tó bá wẹ̀ tó da omi tútù sórí ọpọlọ àwálé fún gbàdé. Okay? Daddy, kò ń ṣe wípé nítorí pé Ọmọlára sá lọ́jọ́ wedding ló ń jẹ́ kí n máa ronú. Kí ló wá ṣe ẹ́? Ọmọlára gbá mi. Ó fà mí lórí, ó tún fọ̀dà kún. And that is obìnrin for you. Ilé ayé ọkùnrin àti obìnrin ṣe rí náà nìyẹn. Nígbà míì, a ṣe sàpá. Ìgbà míì, a ṣe ṣẹ̀ṣẹ̀. Ẹni tọ́wọ́ ẹ̀ bá tó kò mú wálẹ̀. Òun lọ̀rọ̀ ọkùnrin àti obìnrin. Daddy, you wanna know the funny thing? I don't. 20 million that go for me. Ọmọlára ni mo kó fún. Bá wẹ̀ tó da omi tútù sórí ọpọlọ àwálé fún gbàdé. Okay? Daddy, kò ń ṣe wípé nítorí pé Ọmọlára sá lọ́jọ́ wedding ló ń jẹ́ kí n máa ronú. Kí ló wá ṣe ẹ́? Ọmọlára gbá mi. Ó fà mí lórí, ó tún fọ̀dà kún. And that is obìnrin for you. Ilé ayé ọkùnrin àti obìnrin ṣe rí náà nìyẹn. Nígbà míì, a ṣe sàpá. Ìgbà míì, a ṣe ṣẹ̀ṣẹ̀. Ẹni tọ́wọ́ ẹ̀ bá tó kò mú wálẹ̀. Òun lọ̀rọ̀ ọkùnrin àti obìnrin. Daddy, you wanna know the funny thing? I don't. 20 million that go for me. Ọmọlára ni mo kó fún. ó ti yá ń lọ nìyẹn. Yes, mom. ó dẹ̀ ní sùúrù ọmọ yẹn ti fẹ́ ṣe oúnjẹ tó ń kú díẹ̀ kó oúnjẹ rédè at least kó jẹun kó fún oúnjẹ díẹ̀ sínú kó tó dípò travel. Mommy, don't worry yourself. I'm okay. I'm not hungry. It's alright. Ọkọ mi kó make sure pé lílọ tó ń lọ yìí kó farabalẹ̀ kó tọ́jú ara ẹ̀ o kó má sọ pé nítorí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ wá bẹ̀rẹ̀ sí misbehave èmi ò ní fẹ́yìn fún ẹ kó rántí ọmọ ẹni tó ń ṣe ibikíbi tó bá wà kó máa rántí ilé. Don't get yourself into any trouble, okay? Till that body, I saw Mutilo. Tell him I'm gone. It's alright, man. I love you, Mom. Love you. Yeah. Take care, huh?
ó ga lára ẹ o ìwọ tó ṣeré lọ sọ́dọ̀ rẹ̀ tó ronú àti padà wálé bọ̀rọ̀ ṣé ìwọ ló máa ronú àti lọ sí US padà báyìí abó padà lọ Chicago mọ́ ni ìwọ ta fẹ́ rán sí MDD Àwẹ̀rò. Daddy mi ò tí decide gbà tí mo máa padà because leave of absence ni mo gba bíṣẹ́ so anytime tó bá wù mí ni mo lè padà. I know èmi náà mọ̀ mi ò lé ẹ nílùú bàbá ẹ mi náà mọ̀ pé there is no place like home àjò òdùn títí kó dàbí ilé ohun tí mo kàn ṣáfẹ́ gbọ́ lẹ́nu ẹ tí mo fẹ́ o sọ fún mi ni wípé dáàdì o mo ń padà lọ o dáàdì o mi ò lọ mọ́ o mo ti dúró sí Naija so màá lè mọ bí n ṣe máa arrange pọ̀ láwọn àbúrò ẹ̀ tó wà lọ́hùn bóyá kí n máa kọ́ àwọn náà bọ̀ nílé àbí nígbà tó bá sí lọ́hùn kò sẹ́ni tó máa tọ́jú wọn mọ́. Daddy mi ò tí decide bóyá máa padà or not but not to worry ẹ má worry tí n bá dé padà sílé a máa discuss it we'll talk about it more. Anyway kò sí problem. But no. Daddy, let me call you back real quick. I'll call you back. But hello, hello. Omolara, wait. Stop. Wait, let me talk. Let me talk. Would you need? I'm actually warning now. Farabalẹ̀ mọ́tò bọ̀. Turn. No, I know what I'm doing. Farabalẹ̀. Ọjọ́ Ọmọlára nìyẹn. God, òní olónìí máa gbọ́ owó mi. Kò sẹ́ tó máa bá mi sọ. Just run, okay, run after me. Sorry. I won't speed more. Sorry. Farabalẹ̀. Ọmọlára nìyẹn máa bẹ́ẹ̀ gbowó mi lónìí lọ́wọ́ ẹ̀. Ṣọlá, you have to make this happen. A ní mo ò lè sáré farabalẹ̀. Situation ni máa lò. Ṣọlá, ṣorí gbogbo ilé tó ń sọ. Kọ̀ọ̀kan mi ò kàn mí. Just speed up.
jẹ́ mo bèrè àǹtí Ọmọlára. Ọmọlára. Kò sẹ́ni tó jẹ́ Ọmọlára ń bí o. Ọ̀gá mi àti ìyàwó ẹnìkan ló ń gbé bí o. Bí Ọmọlára wà lórúkọ ìyàwó wọn, èmi ò mọ̀ o. Bẹ́ẹ̀ni. Ọmọlára ìbọn lọ bẹ́ẹ̀ lọ sọ́jẹ́ ìjáde àti tó dógùn lára ẹ̀ tó kàn tálẹ̀ tó sáré lọ. orí ẹ̀ burú ni ta ló bá sọ̀rọ̀. ta ni wọ́n ní. sọ ni máa bọ́ ọ̀sẹ̀ tí máa bọ́ ọ̀sẹ̀ wọ́n máa ka tínkù ní sísá ni. kúrò lọ́nà kí ló ṣe náà ó lè yára ẹ̀ brain kí ni problem ní kò farabalẹ̀ ó mọ̀ pé táwọn afọdún ṣe wọ́n tá à ń ṣe ni ẹ̀ tún dáyọ̀ láyé ònà ó lè dáyọ̀ lóògùn nù take your time. kí ni problem ẹ̀ náà. Ṣọlá leave me alone. Leave me alone. I'm here to collect my money today. Ọmọlára Ọmọlára. Tani wèrè, tala síwìn, tala jáde gbólúgi tó wá gbónú compound mi. Sorry, ìyálà yẹ ẹ ní wèrè. Ìwọ, o sá lọ ńjọ́ wedding, o tún gbé 20 million mi sá lọ. O wá rò pé o lè ṣe gbé. No, sorry mo wá bíbá mo wá gbowó mi ni. Mo wá gbowó mi lọ́wọ́ ẹ̀. Ìwọ, Ọmọlára. And so freaking what tí bá gbé owó ẹ̀ sá lọ. And so I ask you, ṣé ìtúwé ló ṣe wá ń pariwo ní compound mi? Ṣé orí jẹ́ ìsọ̀kan fún ẹ̀wọ̀n? Kí ajá kó má bínú kòkò torí Ọlọ́run ló ṣe wọ́n ló ń jẹ ara wọn. Let me advise you. Ẹni kò rọra sẹ́ńpẹ́, kò mẹ̀lẹ́ńbẹ̀, kò sẹ́ńtì máa mọ́kàn, kò rọra ṣe kí ni, kò kà sára. Torí o, èmi lára, mo ti gbẹ́ gbé, and there's nothing you can do about it. So I will advise you, take your sorry self out of my house this very minute, okay? Mẹ́tànlẹ́ wọ́n kéré láti gbowó lọ́mí kí n má gbà padà. Ìwọ tó ní ìràn, tó ní ẹbí, tó ní anybody tó máa jà fún ẹ. Kí ni free men on? Ọmọlára jẹ́ wá sọ fún ẹ o. Sọ́rí bí òkun bá pàdé odò wẹ́wẹ́, omi aró mi sálẹ̀ gbẹlẹ̀gbẹ ni. I'm here to collect my money without leaving a dime. Oh, what a love. Sorry, ọ̀rẹ́ dàbí ẹni tí ejò ń gé jẹ tó sì ń sọ òyìnbó. Owó yẹn ló ti pọ̀ lára ẹ̀. Jẹ́ ǹsán kan fún ẹ. You better just go home, ṣùgbọ́n because mugun mi ló jẹ́ náà mo dẹ̀ rí ẹgbà simple. So go home. Torí wípé ọmọ ará òkè ń wòran òkìtì. Yeah. Hey, Mr. Lizard. Mr. Lizard, kí ló ṣe? Ṣé nítorí 20 million naira ló ṣe ń pariwo nínú compound mi? No, feel like. Come. Ìwọ. Orí ẹ ó ti burú. Ibi tó rí ẹ burú dé, ọ̀ṣẹ́ 10,000 ló lè fọ́ mọ́. Ṣé ìrún ẹ ṣé ó rí 20 million rí ni? Dá mi lóhùn. Àbí wọ́n lè kó 10,000 jáde nínú àpò ẹ ni. Wo? Rànjú ẹ báyìí. Ràn dáadáa báyìí. Kó wá fi wò mí láti òkè dísàlẹ̀. Ẹni tó bá mọ bá òkè ń fọba ṣeré. Fine boy. Look at me. Fine boy. Just look at me. Fine boy. Èmi mo ti ń lo kájọ tó bá kí ni wọn bá bá ẹ tó máa lo aago. Ọmọ ẹrù. Àwọn ọ̀tẹlẹ̀ mi wọn ṣe rọ́ọ̀lù káwọn fámìlì ẹ tó máa wọ bàtà. Ṣùgbọ́n sincere advice, yeah? By this time tomorrow, come here and you take your money cash. With interest, baby. That's it. With interest. Please. Leave. Now get out of my house. Mr. Foolish Man, get out of my house! Sorry, you want to go back baby kúrò? Shola, I'll tell you today that I'm a real Chicago boy. Èmi? Má sọ fún ẹ pé Dùmọ̀tà lèmi ti wá. Fẹ́ni lójú màá ti fata sẹ́nu èyí tani kò sí ní lọ́wọ́ mú màá ti fẹ̀ẹ́gùn sọ́wọ́ àbàtàwátà kébé bẹ́ẹ̀ni pé kò bódò ẹja rántí pé ẹni afẹ́ ìsìn padà dání lọ́la mú wáyé kò sóhun tá mú lọ o. Kí la fẹ́ ṣe báyìí? Nǹkan tó yẹ kó fi síwájú òun ló fi ń gbẹ̀yìn. But Túndé, I warned you. Mo sọ fún ẹ mo ní kó ní sùúrù kó fara balẹ̀. Ṣé o rí nsìn? Ṣé o ti rí nǹkan tó dálẹ̀?
nǹkan tí ò bá gba gìrìgìrì sùúrù ló gbà. ọ̀rọ̀ orí bó ṣe ń sọ yẹn náà ẹ tó bá tákìtì lórí àjà ló máa mọ bó ṣe ń ṣe ẹni tó já sí kànga tó bá jẹ́ òun náà ni wàá ṣe ju báyìí lọ you do more than this. láíláí dá padà èmi ò lè ṣerú ẹ̀ wọ́n bú ẹ wọ́n nínú ẹ̀bù ó wá torí òun bó aṣọ sílẹ̀ ṣé wọ́n sọ fún ẹ pé ó lè jà ni sọ̀rọ̀ náà ó lè dá mi lóhùn. ok sorry mo realize pé mo ti jẹ̀bi but where do we go from here kí la fẹ́ ṣe what's next. Hey, please, Mr. Man. Hey, what you lock in here already now? What you lock here? We were just here a few hours ago. But at the baby, I want to get man go. So let's say something now. Officer, I want to be by. Everybody was around. The security man at our own Benube. All right. And nǹkan tó máa ṣẹlẹ̀ ni wípé a jẹ́ pé wọ́n ti sá lọ nìyẹn. But hello, please, ẹ jẹ́ ká ní sùúrù. Màá ní kí àwọn boys mi kí wọ́n wà around. Then whenever tí wọ́n bá ti rí wọn, wọ́n send the last station. Oh. By then, I might enforce àwọn more boys wa. Then we make an arrest of them. Ọ̀gá ọlọ́pàá káyà tètè rí wọn mú ni o. Àkárí wọn mú ni. 20 million à ń sọ náà. Kárí wọn ni o. Hello. Lè handle kìíní ìfúnra yín. Nǹkan tó lè the best thing ni pé kí wọ́n dó sí tòsí. Whenever we see them, we make an arrest, then we go straight to anywhere we want to go. So, mo pín kàtà lè ṣe nìyẹn. Officer, thank you so much. Ìyẹn wà okay. Ìyẹn wà okay now. Sorry mo dey sọ fún ẹ Ṣọlá. Ó rẹ̀ fara balẹ̀ mo ti bẹ̀ sí láti lé now. We shouldn't have left the other time. Kò yẹ ká kúrò níbí báyìí. Ṣọ́ọ̀tì rí sí wọ́n ti sá lọ. Today, mo fẹ́ pé kó jẹ́ ká ní sùúrù. Tí ká fúnra níbẹ̀ jẹ́ ká ní sùúrù. Sùúrù. Ló kẹ́ lójú now. What is sound nonsense? Where are they? All right, let's go. Go where? Let's go back to the station of you and right, make all your right, sir. statement. All right, sir. Okay, let's go. Come on. Say, let me tell you something. You need to give yourself a break. Oh yeah. Farabalẹ̀ check out. Ó lè ní farabalẹ̀. Let's go. 20 million farabalẹ̀. Today, let's Hello, let's go. I will send more boys, please. Let's go. Maṣe bikini, what's your problem? Kò tí ẹ máa kó fún ọ ní ṣe ní ẹ ká lọ. Wọ́n ní ọlọ́dún adórí ẹja mú. Àwọn òmùgọ̀ ló máa ń dì nírú. Now, ó fi wàbíwàbí jádà nípa àbò òfìjà nísìn. Bí èèyàn bá fẹ́ bá wèrè jà, ẹni tó bá fẹ́ bá wèrè jà tí ò bá ṣe sùúrù, wèrè máa ń di méjì ní now. Ònà ọ̀rọ̀ ọmọlára, ó ti rọ́ọ̀ṣì, ó ti lọ bá àwọn gáìsì yẹn, ó ti ṣe oríṣiríṣi tí ò yẹ kó ṣe. Kí ló cost ẹ láti pè mí lórí aago? Call me, phone me. Sọ fún mi wípé yes dad mo rí ọmọlára o. Then máa pe commissioner of police. Ọ̀rẹ́ mi ọlọ́pàá lọ̀rẹ́ mi. Ṣé wọ́n ní dá mi lóhùn ni? Of course wọ́n á dá mi lóhùn. O kò fagídí ṣe everything. O kò dá gbogbo ẹ̀rú ṣá. Ṣé wọ́n gọ̀ ni? Wọ́n gọ̀. Náà wọ́n á padà débẹ̀. After that tó ti rí wọn tó ti rí ẹ. O wá expect kan dúró díẹ̀. Wọ́n lè dúró náà. Ẹ ṣe láti bá wọn. O lè bá wọn náà. Oh my God. Oh. Ọmọlára. Oh God. Ọmọlára. Ìwọ jẹ́ wọn odù tán. O ò fáwọn odù. O ò gbé àwọ̀ odù kó tọ́jú ẹ̀ kó gbé pamọ́. O rò pé ifá ò ní mú ẹni jọ kan. You are joking. Ọwọ́ Fámátẹ́. Believe me. Ẹjọ́ ẹ̀kọ́ ṣá. Ẹjọ́ tiẹ̀.
Ọmọlára onífàyàwọ́ ni ẹ́ o tó ń sá fún níbodè. Sorry, I'm so sure ó dá mi lójú pé ọwọ́ ìjọba máa tẹ̀ ẹ́.